oògùn tá a máa fi ń ríre gbà ayé ìṣe ọ lóore wọn ìṣe ọ láàánú kí ló lè ṣe tí wàá máa fi ráàánú gbà lọ́wọ́ wọn. kúrò tó bá ti jẹ́wọ́ èmi rinrin ó wàá rí i pé ewé tó fẹ́ já láti ṣiṣẹ́ gbogbo ewé mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ ewé òòjọ́. wàá já ewé rinrin òòjọ́, wàá já ewé ewúro òòjọ́, wàá sì já ewé ewédú òòjọ́, ewé rinrin òòjọ́, ewé ewúro òòjọ́ àti ewé ewédú. ní tó kù tó máa ṣe ó ní pé wàá wá adìyẹ tí Yorùbá ń pè ládìyẹ òpìpì. adìyẹ òpìpì ni wàá wá tí ládìyẹ òpìpì yìí pàdìyẹ òpìpì yìí fi sínú agbada pẹ̀lú àwọn nǹkan ewé mẹ́tẹ̀ẹ̀ta tó ti já yìí. wàá wá odidi kowó kan fi sí. tó o bá ti fi sí jó oògùn yìí papọ̀. tó o bá ti jó papọ̀ mọ́ fògì lò. o lè fi kóstádì lò kódà o lè fomi lò pẹ̀lú. gbogbo tí ń jẹ́ tọlọ́hun kò síbi rẹ̀ wà tí ò ní wọ́ ọ rí. kò síbi ọwọ́ àánú lọ tí wọn ò ní náwó àánú sí ọ. o fẹ́ pè mí pé bàbá ẹ dákun ẹ bá a ṣiṣẹ́ yìí tàbí bàbá ẹ dákun ẹ bó la ṣe lè ríṣẹ́ míì. pè mí sí nọ́mbà yìí 09065636184. láṣẹ Elédùmarè ìlú sì wà ọkàn. ọṣẹ àánú ń bẹ ní iṣẹ́ The FM Herbal Ventures o. ọṣẹ àjẹgùn náà ń bẹ, ọṣẹ òṣùlẹ̀ tó dájú ń bẹ ní iṣẹ́ wa. ó wá fẹ́ wá wa tó bá ti dé junction kínní àkọ́kọ́ ìwọ sọ fáwọn ọlọ́kadà tó wà ń bẹ Ọlọ́run lọ sí iléeṣẹ́ The FM Herbal Ventures tàbí kó kọjá sókè. tó bá ti kọjá sókè bí ìgbà tó ń lọ ọ̀nà lóbu wọ́n ti ráwọn haúsá tó ń tèso lójú títì yẹn wọ́n ń ta watermelon tata nǹkan nǹkan. lódì kejì títì báyìí wàá rọ̀lẹ́ eléruku kan ń bẹ̀. ìwọ ọmọ tọ̀nà eléruku yìí bọ̀ wá ti rí signpost wa lójú ọ̀nà yẹn gangan. títí wàá fi dé iléeṣẹ́ The FM Herbal Ventures ni wàá máa kan signpost á máa ṣàtọ̀nà rẹ̀. lágbára Elédùmarè ìrí ìwọ ọkàn